Photography ní èdè Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín photography ní èdè Yorùbá. Orúkọ mi ni Gbénga Muritàlá. Mo lérò pé gbogbo ẹ̀kọ́ tá ti ń kọ́ yín lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn yìí ó yé yín yéké. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa tó ń kí wa pé a kú iṣẹ́, àwa náà kí yín. A dúpẹ́ lọ́wọ́ yín fún àmọ̀ràn yín àti ọ̀rọ̀ ìyànjú yín lórí ètò yìí. Photography ní èdè Yorùbá. Ẹ̀kọ́ wa ó dá lórí types of shots. Ọ̀pọ̀lọpọ̀ wa láti máa rí àwòrán tó jẹ́ pé orí ẹnìyẹn nìkan lẹ rí láti bí dé àyà ẹ̀. Ìmíì ẹ máa rí láti orí dé ìbàdí. Àwòrán mi wà ẹ máa rí ẹni yẹn láti orí dé àtẹ́lẹsẹ̀. Òun la máa ṣàlàyé fún yín lónìí nítorí pé àwọn àwòrán tẹ́ ń rí yẹn ó ní orúkọ. Òun la máa ṣàlàyé fún yín ní òní tá à ń pè ní types of shots. Photography ní èdè Yorùbá. Kíní là ń pè ní extreme wide shot. Bá ti sọ fún yín nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí, a ní ètò yìí kò ń ṣe fún wa láti wá máa túmọ̀ èdè òyìnbó fún wa ní èdè Yorùbá. A gbé ètò yìí sílẹ̀ láti jẹ́ ká ní ìmọ̀ nípa photography ní èdè tiwantiwa. A lè sọ fún yín pé ó ní àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé bó ṣe wà la ṣe máa sọ. Nítorí pé tá bá fẹ́ lò ó, èèyàn kan ní kẹ́ sọ extreme wide shot ní èdè Yorùbá rárá. Bẹ́ ṣe gbọ́ extreme wide shot yìí, òun là ń pè ní àwòrán tó jẹ́ pé èèyàn tó wà nínú ẹ̀ gangan kọ́ ni à ń tọ́ka sí. Ibi tẹ́ni yẹn wà, òun gangan ni a fẹ́ jẹ́ káwọn èèyàn rí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni yẹn gan ẹ lè má rí ojú ẹni yẹn dáadáa, ṣùgbọ́n bí gbogbo ibi tó wà àyíká ẹ̀ bó ṣe lẹ́wà sí, òun lẹ máa rí. Òun la ṣe pè ní extreme wide shot. Photography ní èdè Yorùbá. Tó tẹ̀lé là ń pè ní wide shot. Wide shot yìí ẹ máa rí orí ẹni yẹn láti orí ẹni yẹn dé àtẹ́lẹsẹ̀. Òun lẹ máa rí nínú àwòrán yẹn. Bí ẹni yẹn ṣe ń ṣe, bóyá ó ń jó ni o, bóyá ó ń sáré ni o, ká lè rí láti òkè orí ẹ̀ títí dé àtẹ́lẹsẹ̀. Èyí tó tẹ̀lé là ń pè ní medium shot. Medium shot yìí bíi pé a la wide shot a là sí méjì ni. Eléyìí ni ẹ̀ ń ṣe àfihàn ẹni tẹ́ ń yà yìí tá à ń pè ní subject. Ẹni tẹ́ bá ń yà àbí nǹkan tẹ́ bá ń yà, òun là ń pè ní subject. Ìgbà míì mo lè má máa sọ ẹni mọ́, mo lè máa lo subject. Tí subject yín tẹ́ bá fi orí ẹ̀ títí dé ìbàdí ẹ̀ hàn, òun là ń pè ní medium shot. Láti orí ẹni yẹn títí dé ìbàdí ẹ̀, òun nìkan la rí nínú àwòrán náà. A rí ẹsẹ̀ ẹ̀. Òun là ń pè ní kíni medium shot. Photography ní èdè Yorùbá. Kí tá ń pè ní close up. Ẹlòmíì máa pè ní CU. Ẹlòmíì máa pè ní close up. Tó yé yín, close up yìí subject yín yẹn à ń rí láti orí títí dé igbá àyà yìí. Báyìí, òun là ń pè ní close up shot. Kí nìdí tá fi ń ya close up shot? Òun ni láti rí nǹkan tí àwọn òyìnbó ń pè ní emotion. A fẹ́ jẹ́ kí ẹ rí ojú ẹni yẹn dáadáa. Ṣẹ́ni yẹn ń rẹ́rìn ni, ṣẹ́ni yẹn ń bínú ni, ṣẹ́ni yẹn ó ń ké ni. Ìdí nìyí tá fi ń ya close up, láti rí ojú ẹni yẹn dáadáa, nǹkan tó ń ṣẹlẹ̀ lójú ẹ̀. A nílò láti rí ẹsẹ̀. Photography ní èdè Yorùbá. Èyí tó tẹ̀lé là ń pè ní extreme close up. Bẹ́ ṣe gbọ́ extreme close up, òun ni pé a súnmọ́ ojú yẹn dáadáa sí, tó yẹ pé a máa rí láti ibi ìgbọ̀n yìí títí dé orí. Òun là ń pè ní extreme close up. Eléyìí á tún jẹ́ kí a rí nǹkan táwọn òyìnbó ń pè ní emotion. Extreme yìí ó fẹ́ jẹ́ ká rí nǹkan tó ń ṣẹlẹ̀ lójú ẹni yẹn dáadáa. Òun la ṣe ń pè ní extreme close up. Photography ní èdè Yorùbá. Two shot yìí òun ni tí ẹ bá yàwòrán
tí ẹ ní èèyàn méjì nínú ẹ̀ tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn tẹ́ bá wá yà wọ́n òun là ń pè ní two shot. Ó ní ìta ń pè ní over the shoulder. Over the shoulder yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rí nínú àwọn eré àgbéléwò wa. A wá gbé kámẹ́rà wa sí ibi èjìká ẹnì kíní láti fi ojú ẹnì kejì hàn. Tá bá fẹ́ ya ẹnì kejì náà a máa lọ síbi èjìká ẹnì kejì yẹ láti fi ẹnì kíní hàn. Photography ní èdè Yorùbá. Ó ní ìta ń pè ní low angle shot. Low angle yẹ òun ni kí ayàwòrán kó máa wójú sókè wo ẹni tó ń yà. Ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ máa bẹ̀rẹ̀ ní low angle, ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ láti ya ẹni yẹ. Èyí tó tẹ̀lé ní high angle, ẹ máa wà lókè báyìí, ẹ máa ya ẹni yẹ ní ẹ máa wà ní, ẹ gbọ́dọ̀ ga ju ẹni yẹ lọ tẹ́ bá fẹ́ ya high angle. Tó yé wa, ẹ gbọ́dọ̀ ga ju ẹni yẹ lọ. Tẹ́ bá ga ju ẹni yẹ lọ, ẹ wá nǹkan kan tẹ́ máa dúró lé lórí tó máa jẹ́ kẹ́ ẹ ga ju ẹni yẹ lọ. Ẹ máa wo ẹni yẹ wálẹ̀ báyìí lẹ́ máa fi lè ya. Òun là ń pè ní high angle. Photography ní èdè Yorùbá. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Mo lérò pé ẹ ti rí gbogbo àlàyé tí mo ṣe fún yín lórí types of shots tó wà. Ó sì pọ̀ ju yẹn lọ o, ṣùgbọ́n àkókò ò lè gbà wá láti sọ gbogbo ẹ̀. Tẹ́ bá ṣèwádìí fínífíní, ẹ ó rí ọ̀pọ̀lọpọ̀ mìíràn tó wà. Ṣùgbọ́n eléyìí ni àkókò wa lè gbà wá nítorí a fẹ́ kí ẹ̀kọ́ wa máa gùn púpọ̀ jù. Tẹ́ bá ní ìbéèrè kan àbó mìíràn tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi, àbó ní ṣọ́ọ̀tì kan àbó mìíràn tẹ́ gbé kò yé yín, ẹ fi wọ̀n mí lórí ẹ̀rọ tó wà ní ojú àwòrán yín. Màá sì ṣàlàyé fún yín dáradára. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa pàdé láyọ̀. Orúkọ mi ò yí padà, Gbénga ọmọ Muritàlá. Ó dàbọ̀. Photography ní èdè Yorùbá.